ẹ kú dédé ìwé gbogbo ẹ̀yin olólùfẹ́ Olóyinka TNT, ẹ kú bójú ọjọ́ ṣe léṣe dáadáa ni mo bá yín. Kí n tó máa bá ọ̀rọ̀ mi lọ, ẹ jẹ́ kí n sáré sọ kínní. Èèyàn kan wá sínú WhatsApp mi lánàá, ó copy link kan wá send ẹ̀ wá sínú WhatsApp mi, wá ní please look at this and speak about it. Ẹni tó ṣe èèyàn ọpọlọ ẹ̀ kúrú, ọpọlọ ìjà ló ní ó ti bóyá ẹni tó wá ṣe show yẹn, bóyá òun ló mọ̀ọ́mọ̀ ṣe bẹ́ẹ̀ pé kí n lè lọ wò ó, kí n lè sọ̀rọ̀ nípa ẹ̀. Bí mo ṣe click on the show báyìí tí mo rí TNT, mo pàdé ni. Mi ò ní interest. Ẹ má wá sọ fún mi níbi tó bá ti ń bú mi, ẹ jọ̀ọ́. Èmi wà strong willed kan, mi ò kí ń listen to distractors. Gbogbo àwọn tó máa àwọn ìdún kéékèèké yẹn, mi ò ń listen sí àwọn distractors bẹ́ẹ̀ yẹn. Àwọn kìíní yẹn kéré láti jẹ mí, I'm not interested. Èmi ò ń ṣe ẹni tó máa fún anybody láyè láti forúkọ mi trend lórí social media. I am not gonna, mi ní down, mi ní bẹ́ẹ̀ ni, mi tiẹ̀ ní stressed. Ẹ jọ̀ọ́ ẹ̀yin fans mi, bí tẹ́ bá ti ń rí, ẹ má wá sọ fún mi. Ẹ má wá sọ fún mi. Kó má di pé tó bá wá sọ fún mi, màá máa bínú sí yín. Ẹ má wá sọ fún mi, mi ò ní interest. Tó bá dẹ̀ jẹ́ tó ní show yẹn náà ló copy ẹ̀ tó wá sọ fún mi, ó kéré. Mi ní interest, mi ní wò ó, mi fẹ́ gbọ́. Ó bú mi o, ó kì mí o, bóyá tí bá rí ibi tí èèyàn ti sọ̀rọ̀ tó make sense nípa mi, kódà mo lè pe onítọ̀hún kí n demand fún nọ́mbà kí lè thank you, but pé èèyàn kan lọ ṣe nǹkan kan, mi ní gbọ́, mi ní interest. Báwọn èèyàn bá sọ fún mi gan, àwọn tó mọ̀ mí ẹ lọ bí wọ́n máa sọ pé ẹ má bá mi sọ̀rọ̀ sọ, mi ò fẹ́ gbọ́. See no evil, hear no evil. Nobody is going to use my name to trend on social media. I'm not going to give anybody chance to do that, unfortunately. Mi ò ní fún anybody ní chance. So ìyẹn gbọ́ títà ó jókòó. Èyí tí mo fẹ́ sọ láàárọ̀ yìí ni wípé ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin obìnrin ẹ mú ológbò sílé, ẹ ń febi pa, kò dé ilé yín dẹ̀ jẹ́ ilé tí ò ti lè rí kú pa. Ẹ wá gbẹ́ran sẹ́gbẹ̀ẹ́, ẹ ní kó má jẹran, ó wá jẹran tán, ẹ ń lù, ẹ rí pé ṣẹlẹ̀ gbà. Ẹ mú ọmọ sílé, ẹ ń febi pa, ó wá lọ jalè, ẹ ń lù, ẹ rí pé Ọlọ́run ò ní fi re fún yín. Tó dífá fún wípé gbogbo ẹ̀yin obìnrin kan ò ní ẹ̀tọ́ láti accuse ọkùnrin kan wípé ó ń dó ọmọ ọ̀dọ̀ tí òun gangan fúnra rẹ̀ tí ò bá ṣojúṣe ẹ̀ gẹ́gẹ́ bí obìnrin nínú ilé láti fún ọkọ lóbòdò. Obìnrin kan ò ní ẹ̀tọ́ láti accuse ọkọ ẹ̀ wípé mo fọ̀rẹ́ mi sílé, òun ká ọkọ ẹ̀, kódà kó yọjú lójú wíńdò kó ríbi tí ọkọ ẹ̀ ti ń dó ọ̀rẹ́ ẹ̀. Obìnrin ò lẹ́tọ̀ọ́, ò ní ẹnu ọ̀rọ̀ láti accuse ọkọ ẹ̀ pé ó ń dó ọ̀rẹ́ ẹ̀ tó fi sílé nígbà tí ìwọ gangan náà tó ò ṣojúṣe ẹ̀ gẹ́gẹ́ bí ìyàwó nínú ilé. Ò ní ẹnu ọ̀rọ̀ láti accuse pastor tó ń dó ọmọ ọ̀jọ́ nígbà tí ìwọ gangan ìyàwó pastor tó ń fi òbò jẹ pastor níyà, tó ò múra láti attract pastor tó lè mú okó pastor lé. Ò ní ẹ̀tọ́ láti sọ pé pastor rí obìnrin tó fine, okó ẹ̀ lé, nígbà tó jẹ́ pé ìwọ gangan ìyàwó pastor ó yọ òkó obìnrin tó dẹ̀ fine tí pastor dó, ó ní earring, ó ń wọ kò stay, ṣùgbọ́n ẹ̀ wọ bra gbọ́mọpọ̀n, ó ní pin lápá, òun ló ń wọ̀ fún pastor. Ò ní ẹ̀mí Ọlọ́run nínú láti máa, ẹ̀mí Ọlọ́run ò gbé inú ẹ tó bá accuse pastor pé ó ń dó ọmọ ọ̀jọ́, tó lo earring, tó lo kò stay, tó dẹ̀ dúró déédéé, tí wọ́n dẹ̀kẹ̀dẹ̀ tó jẹ́ ìyàwó, ò fún lóbòdò, òun look unkempt all the time. Ò lẹ́tọ̀ọ́ láti accuse ẹ̀. Tí n bá rí mi ò kí ń sọ. Ẹni obìnrin tí ó bá fi ọmọ ọ̀dọ̀ sílé tí ọkùnrin dó, tí ò ṣojúṣe ẹ̀, tó jẹ́ pé obìnrin yìí ẹ ò ṣojúṣe ẹ̀, bóyá ńgbà tágùrò mú tó ti lọ síbi iṣẹ́, tágùrò mú ọkọ, ó dẹ̀ kí ọmọ ọ̀dọ́lẹ̀ ó do, bóyá láàárọ̀ ọjọ́ yẹn ọkọ ti fẹ́ dó ẹ, ó ní kò sáyè, ó dẹ̀ lọ tán, ágùrò mú ọmọ, ó kọ ọmọ ọ̀dọ̀ mọ́lẹ̀ ó do, tó bá pariwo síta, Ọlọ́run máa fìyà jẹ ẹ́. Tó bá accuse ọkùnrin yẹn, Ọlọ́run máa fìyà jẹ ẹ́. Nítorí pé you can only accuse a man, àbí kó pariwo ẹ̀ síta tó bá jẹ́ wípé ó ń dó ẹlòmíì, àbí ó ń dó ẹni tí ò yẹ kó dó, tó bá jẹ́ pé ìwọ gangan ó ṣe ojúṣe ẹ gẹ́gẹ́ bí obìnrin, tó bá jẹ́ pé ìwọ gangan ó tó gbangba sùn lọ́yẹ̀, ó lè fi àyà sọ̀yà, ó bá wò rere conscience ẹ fún ẹ wípé máa yí o kò
kò yẹ kó ṣe báyìí nítorí gẹ́gẹ́ kí conscience ẹ̀ sọ wípé máa yóò yẹ kó ṣe báyìí kí ló tún fẹ́. It's not about tó bá ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ bá sọ pé kí lọkùnrin tún fẹ́ ẹ máa ń wò bíyà nítorí pé ẹ̀ ń raṣọ sọ́kùnrin lọ́rùn, nítorí pé ẹ̀ ń ṣoúnjẹ fọ́kùnrin, nítorí pé ẹ̀ ń túlé ṣe, nítorí pé ẹ̀ ń lọ ṣiṣẹ́, ẹ̀ ń bọ́kùnrin san bill. Ọkùnrin fẹ́ more than that. O ò bá máa ṣe gbogbo nǹkan tí mo kà á lẹ̀ yìí tí o ò bá tó bá ti ń fi oorun ju ọkùnrin tí ò ń fi òbò jẹ ọkọ níyà, bó o bá mú ọmọ ọ̀dọ̀ sílé tí ò ń ṣe ẹbí ẹ̀ kọkùnrin do tó bá máa do, because tó bá do tó bá sọ̀rọ̀ síta Ọlọ́run máa fìyà jẹ ẹ́ torí pé ìwọ ló ṣe ẹ̀tọ́ ẹ̀. Mi ò fẹ́ mọ̀ bóyá tó bá fún ọkùnrin yẹn ní òbò wọn ọkùnrin míì wà tó yẹ pé tó bá fún lóbò 247 ó sì máa dó àwọn nǹkan tí ò yẹ kó dó bọ̀. Ọkùnrin á sọ fún ẹ wípé ó ṣe tiẹ̀, kò ní lè fi reason yẹn kó táì reason yẹn kí ẹ̀mí ọkùnrin yẹn táì reason yẹn mọ́ wípé ìwọ ló ṣojúṣe ẹ̀. Tó bá obìnrin tó ní ẹ̀tọ́ tó lè ní ẹnu ọ̀rọ̀ ni obìnrin tó ń ṣe ojúṣe ẹ̀ láì fi pé fi òbò jẹ ọkọ níyà. Obìnrin tó ń ṣe ojúṣe ẹ̀ ọ̀tọ̀ ni wípé kó tún máa fún ọkùnrin lóbòdó, ọ̀tọ̀ ni wípé kó tún máa fi ìmúra àti ara ẹ̀ wá ìjà oko ọkọ ẹ̀. Obìnrin tí ò bá kí ń fi ìmúra àti bó ṣe rí wá ìjà oko ọkọ is as good as obìnrin tí ò fún ọkùnrin ẹ̀ lóbòdó. O gbúdọ̀ máa fi ìmúra, o gbúdọ̀ máa fi ìmúra àti bó ṣe neat àti bó ṣe look ní dáadáa o gbúdọ̀ máa fi wá ìjà oko ọkọ. Tí ìmúra ẹ̀ ò bá wá ìjà oko ọkọ, tí ìmúra ẹ̀ ò provoke oko ọkọ ẹ̀, tí ìmúra ọmọ ọ̀dọ̀ ẹ̀ provoke ọkọ ẹ̀ bọ́kọ ẹ̀ bá do o ò lẹ́nu ọ̀rọ̀. Tó bá fi ọ̀rẹ́ sílé àbí ọ̀rẹ́ ẹ̀ níta tó meet ọkọ ẹ̀ tó jẹ́ wípé ìmúra ọ̀rẹ́ ẹ̀ ń provoke oko ọkọ ẹ̀ ṣùgbọ́n ìmúra tiẹ̀ ò provoke oko ọkọ ẹ̀ rí, tí ọkọ bá ti rí wọ kàkà tó kú ẹ̀ bá ti le tẹ́lẹ̀ okú ẹ̀ máa ń lọlẹ̀ ni. Tó bá dú ọ̀rẹ́ ẹ̀ ó dògbé ó ò dẹ̀ lẹ́nu ọ̀rọ̀. Obìnrin tó bá nú ẹnu ọ̀rọ̀ ni obìnrin tó jẹ́ wípé ìwọ gangan mọ̀ wípé o rìn déédéé, o ṣe déédéé, ìwọ gan o ṣojúṣe ẹ, o dẹ̀ keep ilé ẹ intact. But o ò lè fi ọmọ ọ̀dọ̀ sínú ilé tó lọ́yàn, tó ní fùrọ̀, tó lójú òbò kí o wá ìgbà yẹn gan ló yẹ kó máa fi òbò tí ò kọ̀kọ̀. Èmi mọ̀ wípé ntọ́kùnrin máa ṣe ló máa ṣe, but tó bá fi ní ọmọ ọ̀dọ̀ sílé tó fi òbò tí ò kọ̀kọ̀ ẹ̀ tó bá misbehave wà á lẹ́nu ọ̀rọ̀ wà á stand against ẹ̀. But ẹni obìnrin tí ò ṣojúṣe ẹ̀ gẹ́gẹ́ bí obìnrin nínú ilé, gẹ́gẹ́ bí tí ò fi ìmúra provoke oko ọkọ, tí ò sì jíìzọ ọkọ, tí ò fún ọkọ lóbòdó, tó dẹ̀ fọmọ ọ̀dọ̀ sínú ilé, tó fi ọ̀rẹ́bìnrin sínú ilé, tọ́kọ bá dòódò gbé kò léèwọ̀. Tó bá pariwo ẹlẹ́dẹ̀ ọkùnrin yẹn gan máa jẹ ẹ́ níyà. So o ò lè gbé ológbò sínú ilé kó má fún lóúnjẹ kó gbé ẹran sẹ́gbẹ̀ẹ́. O ò lè fi ọmọ sínú ilé kó má fún lóúnjẹ kó ní kó má jalè, kò possible. O ò lè má provoke oko ọkọ nínú ilé. Bóyá ọ̀pọ̀lọpọ̀ yín ọkọ àti ní nǹkan tó ń ṣe ò dẹ̀ máa wọlé a ní mi ò fẹ́ jàre, mi ò kí ń wọ̀ ọ́, Ọlọ́run ò ṣe kíní kan. O ò lè ṣe bẹ́ẹ̀ tó bá ti ìgbà tó jẹ́ pé ọ̀pọ̀lọpọ̀ yín ọkùnrin ló ń fẹ́ yín, ẹ̀yin ò fẹ́ ọkùnrin. Ọkùnrin ló nífẹ̀ẹ́ ọ̀pọ̀lọpọ̀ yín, ẹ̀yin ò nífẹ̀ẹ́ wọn. Tí ó bá jẹ́ pé ẹ nífẹ̀ẹ́ wọn ni tọkùnrin bá ti fẹ́ ẹ nínú ilé ara ẹ ò di tiẹ̀ mọ́, ara ẹ ti di tiẹ̀. So nǹkan tó bá fẹ́ kó lò sára láti beautify ara ẹ, nǹkan tó bá fẹ́ kó lò sára láti beautify ara ẹ òun láti lò ó ní irrespective of your religion. Religion ẹ gangan ara ọkọ ẹ ló wà. Religion ẹ bí ọ̀run ẹ ṣe máa rí ara ọkọ ẹ ló wà. Tí máa sọ pé ọkọ tó wà responsible ni. Tó bá lo please Ọlọ́run tó please ọkọ ẹ iṣẹ́ ẹ ò lè dá, iṣẹ́ ẹ ò lè pé. Tó bá please Ọlọ́run tó please ọkọ ẹ nínú ilé gbàgbé ẹ please Ọlọ́run. Tó bá please ọkọ ẹ nínú ilé látara oko dídó, òbò dídó àti àwọn nǹkan tó sọ pé kó ṣe láti beautify ara ẹ, wèrè ọkùnrin nìkan tí ò wà responsible nǹkan tó máa dá lára ẹ ló máa ní kó má lò. Tó bá please ọkọ ẹ wípé nǹkan tó ní kó lò sára láti beautify ara ẹ àti fífún ní òbòdó ó ti please Ọlọ́run. Tó bá wá please Ọlọ́run tó please ọkọ ẹ nínú ilé
o please Ọlọ́run iṣẹ́ ẹ o kàn ń ṣàṣedànù ni o tó bá lọ kú lórí ẹ̀ inú iná ló ń lọ ọkọ ẹ gangan ni Ọlọ́run ẹ tó bá ti ń ẹ̀gbọ́n nǹkan tí yóò ṣẹlẹ̀ nínú àwọn ìtàn kan ni nígbà tó sọ tó ní níwọ̀n ìgbà tí wọ́n bá ti ń fún ẹni tó ebi ń pa lóúnjẹ o ti ń sìn mí ọkọ ẹ òun ni Ọlọ́run ẹ nígbà tó bá ti fẹ́ra yín tó bá torí ọ̀pọ̀lọpọ̀ yín tẹ máa lẹ́ ń gbàwẹ̀ 7 days ipe iṣẹ́ Ọlọ́run kò ń ṣe iṣẹ́ Ọlọ́run lẹ́ ń ṣe o ẹ ń febi para yín ni torí pé o ò lè gbàwẹ̀ kí okó ọkọ máa lè lọ ní ẹ̀gbẹ́ ẹ kò dẹ̀ ló ń gbàwẹ̀ 7 days o ò ní fún ọkọ lóbòdò àdúrà ẹ̀yẹn ò lè gbà tó bá ti please ọkọ o ti please Ọlọ́run tó bá lo please Ọlọ́run tí ọkọ ẹ̀ ń sunkún tí okó ọkọ ẹ̀ ń le tí inú dẹ̀ ń fojoojúmọ́ ń ro Ọlọ́run ò lè gba iṣẹ́ ẹ lọ́wọ́ ẹ̀ má dá látara ọkọ o lè sin Ọlọ́run. That's one thing you don't know. O ò lè mọ́kùnrin sínú ilé kó fọmọ ọ̀dọ̀ sínú ilé kó má ṣojúṣe ẹ̀ kọ́pọ̀ ọ̀dọ̀ máa look smart kó máa look sexy jù ẹ lọ tí wọ́n bá tiẹ̀ ń look sexy tó múra tó ń jáde kó ní I have to go ò lè lọ kó wá ní ọkọ wá kí ọkọ mọ́ ó kí ọmọ ọ̀dọ̀ mọ́lẹ̀ ó wá do ó gbúdọ̀ dún pínpín the worst tó lè ṣe ní kó ní kọ́ ọmọ ọ̀dọ̀ yẹn máa lọ tó bá pariwo síta Ọlọ́run máa fìyà jẹ ẹ́ ó fi ọ̀rẹ́ sínú ilé àbí ọkọ ẹ̀ ní access ọ̀rẹ́ ẹ̀ ní access ọkọ ẹ̀ ìwọ rẹ̀ ò ṣe déédé ọ̀rẹ́ ẹ̀ dẹ̀ ń ṣe déédé ó dẹ̀ ń múra smart every time tó ọkọ ẹ̀ bá ti rántí ọ̀rẹ́ ẹ̀ okó ẹ̀ máa wà provoked ó wá lọ dú ọ̀rẹ́ ẹ̀ ó wá pariwo síta irọ́ ló pa ariwo tó pa yẹn it will kill you will kill you. Mo mọ̀ pé òun fọ́kọ lóbòdò 24/7 kò ní kó má ṣe nǹkan tó bá ṣe but you will be justified pé ó ṣe tiẹ̀ ẹni obìnrin tí ò bá ti ṣe nǹkan tó yẹ kó ṣe nípa òbò fífún ọkọ ẹni obìnrin tí ò bá ti sin Ọlọ́run látara ọkọ ẹ̀ ó deserve kí ọkùnrin hàn tẹ̀ anything tí ọkọ bá dẹ̀ ṣe kò lẹ́nu ọ̀rọ̀ láti sọ̀rọ̀ síta tí bá ní kọkùnrin hàn tẹ̀ pípé ó fọmọ ọ̀dọ̀ sílé ó do àdógbé ó jẹ́ sọ́gọ́ ni ó fọ̀rẹ́ ẹ̀ sílé bọ́rẹ́ ẹ̀ bá ti gbà ó do ó jẹ́ sọ́gọ́ ni o ò lè fẹ́ ránṣẹ́ ológbò kò dẹ̀ máa fi bí pa ológbò o ò lè fi bí pa ọmọ kò ní kó má jalè when you fail in your own responsibilities tẹ́lòmí bá gbà ṣe ẹ̀ ṣe kò léèwọ̀ ẹ lè ní pé kọkùnrin kú torí pé ọ̀pọ̀lọpọ̀ yín tẹ́ bá wá rojọ́ fún mi ẹ máa ń fúnra yín jẹ̀bi tó bá ti fọmọ ọ̀dọ̀ sílé ṣojúṣe ẹ̀ ṣe nǹkan tó jẹ́ wípé tí ọkọ bá ti fẹ́ súnmọ́ ọmọ ọ̀dọ̀ gan ọkùnrin náà máa ní kán ṣe àmà wípé kí ni mo tún fẹ́ Ọlọ́run máma èṣù màlélẹ́ yìí o a máa bára ẹ̀ sọ̀rọ̀ èṣù màlélẹ́ yìí o wọn máa gbọ́dọ̀ ká mi bẹ́ẹ̀ tó bá ṣe lẹ́ǹkan gan á dẹ̀ máa bá rẹ̀ ó fúnra rẹ̀ gan lè máa sọ pé kò jẹ́ kọ́mọ ọ̀dọ̀ yẹn máa lọ tọkọ bá dẹ̀ ti ní jẹ́ kọ́mọ ọ̀dọ̀ máa lọ jẹ́ kó máa lọ nǹkan míì ti wà ń bẹ́ẹ̀ àwọn ọkùnrin míì dẹ̀kẹ̀rẹ̀ tó bá máa dú ọmọ ọ̀dọ̀ á ní ó ń pẹ́ àbí kó tiẹ̀ mọ̀ gan káyé ẹ̀ bàjẹ́ kó sunkún torí ìkanra ló lọ fi dú ọmọ ọ̀dọ̀ ìkanra ló lọ fi dú ọ̀rẹ́ ẹ̀ tó bá ń do lọ́wọ́ máa ní dídó tó ń do lọ́wọ́ gan ó fẹ́ kó mọ̀ ṣorí tó bá mọ̀ ó lè máa bẹ̀ẹ́ lójúbọ̀ nínú bedroom tó bá lọ ní Ọlọ́run mú ẹ wèrè ṣèbí gbà tí mo ní kó dó mi olóòdó mi ó ń pẹ́ á tún máa sọ pé mo lè ṣá mo dó ọmọ yẹn mo dó dáadáa olùsì mo ní kó dó mi kò dó mi wá ń sunkún kiri bọ́kùnrin ṣe máa ń fíìl nìyẹn tó bá dó ọmọ ọ̀dọ̀ tó dẹ̀ pé wọ́n ló tì wọ́n débẹ̀ bọ́ ṣe máa ń fíìl nìyẹn tó bá dó òbò tí ò yẹ kán dó tó jẹ́ pé wọ́n ló tì wọ́n débẹ̀ bẹ̀ tó bá yẹ pé o ṣojúṣe ẹ̀ tí wọ́n dó wọ́n á máa bẹ̀ ẹ́ pé kò jọ wọ́n lè sá lọ kúrò nílé wọ́n á feel remorseful bẹ̀ tó bá ti ṣojúṣe ẹ̀ wọ́n bá bẹ̀ ẹ́ gan nínú bathroom yẹ̀yẹ́ náà ń fi ẹ́ ṣe ẹ lọ ṣàtúnṣe ọ̀pọ̀lọpọ̀ yín ọkùnrin ló ń fẹ́ yín ẹ̀yin ò fẹ́ ọkùnrin tó bá ti fọmọ ọ̀dọ̀ sílé àbò fọ̀rẹ́ sílé àbò léyàn kan mọ́ra tọkùnrin bá ti do kọ́kọ́ bí rẹ̀ ṣojúṣe ẹ̀ kó tó sọ̀rọ̀ kó tó fẹjọ́ ẹ̀sọ́ náà tó bá ti ṣojúṣe ẹ̀ ọkùnrin dòdò gbé bẹ̀ tó bá ṣojú Ọlọ́run kankan ò dẹ̀ lè fìyà jẹ kò lè rí ìbínú Ọlọ́run bọ̀ tó bá ṣojúṣe ẹ̀ tó wá ní kó rí ìbínú Ọlọ́run ó lè rí ìbínú Ọlọ́run ìyẹn ni mo máa fi láàárọ̀ ọ̀rọ̀ pọ̀ ṣùgbọ́n mi fẹ́ kíkí ní ìkó gùn jù ẹ má gbàgbé láti lọ sórí sabarikolo.com
ẹ lọ sórí sabarikolo.com. ẹ̀yin obìnrin náà tẹ́ ń wá ọkùnrin tẹ́ wà ní London l'Amẹ́ríkà, ẹ̀yin tí Amẹ́ríkà ti ń pè mí náà bọ́ ẹ̀yin London ẹ jọ̀ọ́ ẹ pè mí lẹ́yìn, ẹ pè mí, ẹ̀yin obìnrin tẹ́ ń wá ọkùnrin ẹ pè mí lẹ́yìn. Tẹ́ bá ti wá pè mí, tí bá ti kọ sílẹ̀, tí bá máa ṣe lórí ètò, màá ní kẹ́ join ètò, kẹ́ wá fúnra yín wo àwọn ọkùnrin tó bá máa pè wọlé. ẹ̀yin ẹ pè mí lẹ́yìn, ẹ̀yin ẹ dẹ̀ lọ sórí sabarikolo.com kẹ́ tó pè mí, ẹ kọ́kọ́ lọ register lórí sabarikolo.com. ẹ̀yin obìnrin kẹ́ wá pè mí padà. Ire o, ó dàbọ̀.